Fèyí kọ́gbọ́n la kúkú mú wá fún yín. Ẹ̀yin náà kúkú mọ̀ látẹnu bàbá wa Rájí Jamiu Bámidélé bàbá Aṣiwẹ́rẹ́ gbọ́rọ̀. Ẹ jẹ́ kí gbogbo wa jọ gbọ́ ohun tí bàbá mú wá fún wa lénìí. Ká wá gbọ́ ẹni tọ́rọ̀ yìí bá kàn, ká gbà á nímọ̀ràn. Ọgbọ́n tẹ́wàá náà bá rí kọ́ nínú ẹ̀, ká mú lò, ká fi ṣe òdiwọ̀n ilé ayé wa. Bẹ́ẹ̀ bá wá gbádùn èyí tí mo tún mú wá lénìí, ẹ má gbàgbé láti bá mi pín ká. Kẹ́ ẹ fọ́lò wa, kẹ́ ẹ lè máa gbádùn ọ̀pọ̀lọpọ̀ Fèyí kọ́gbọ́n extra lóníranran. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ káalẹ́, ẹ kú àjìgbùgbù, ẹ kú ìdájí, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́ o. Mo kí oníkálukú ní dédé àsìkò tí oníkálukú bá wà. Ọba mi Èdùmàrè ò ní jẹ́ agbéríǹgbé sọnù bí ò sí bí ọmọ. Mo wá kí olùdásílẹ̀ ìkànnì iléeṣẹ́ Alesta TV níbi tí a ti mú mi ọgbọ́n tí a sì ti mú kọ́ làákàyè. Alájà Sùúrù látàwọn Alẹ́ṣin lọ́yọ̀ ọmọọba Adéwùmí. Ẹni tẹ́ o ẹ̀sìn létí ẹni wọlulẹ̀ bí ògiri. Wọ́n dòòrì kápá Alájà Sùúrù apá ò kápá. Wọ́n dòòrì ká òsè Alájà Sùúrù apá ò kósè. Wọ́n dòòrì ká kànga Alájà Sùúrù látàwọn Alẹ́ṣin lọ́yọ̀ ọmọọba Adéwùmí. Kànga Alájà Alẹ́ṣin lọ́yọ̀ ọmọọba Adéwùmí ò sì bínú kó sí o. Ẹ jẹ́ kí gbogbo bínúbínú máa bínú, kí gbogbo dìtẹ̀dìtẹ̀ ó máa dìtẹ̀. Nǹkan kan tẹ́mi kàn mà náà ni wípé ojú òró báyìí ní lékè omi ò sí bàtà ní lékè odò. Ọ̀rúnmìlà ní rẹ̀ yẹn ni ọ̀tẹ̀ ẹ́ wọ́rà fánáwó mọ̀kánà àlíyá wọ̀láwó yá sí mọ́kà mẹ́nà náà sí wàhínà júndàná láhùnmùlẹ̀ gàlẹ́bùnà. Mo wá kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ aláfẹ̀yìntì fún iléeṣẹ́ ìkànnì Alesta TV. Tẹ́ ń gbọ́ wa, tẹ́ ń wò wá, tẹ́ sọ wá dàjà tí ń gbó ẹni tẹ́ o, iná ò sì ní tán o, ìyẹn láéláé. Bámidélé ọmọ Rájí lórúkọ tèmi jẹ́ ẹni tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Aṣiwẹ́rẹ́ gbọ́rọ̀. Tàlẹ́ yìí tí mo fẹ́ mú wá yìí, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kájọ kọ́gbọ́n ń bẹ̀ o, ká sì jọ mọ̀ kọ́ làákàyè. Ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ lọ́jọ́ tó ti pẹ́. Nílùú Ìṣẹ́yìn náà ló sì ti ṣẹlẹ̀. Ẹni tọ́rọ̀ náà wá ṣẹlẹ̀ sí, ó ń bẹ lókè ìpẹ́ o, ó ti dàgbà, ọkùnrin lẹ́ni náà. Ohun tí mo pe àkọlé ìtàlẹ́ yìí ni wípé má rí àgbàfín. Nítorí wípé gbogbo ẹni tó bá ti fẹ́ dàgbà kó má gbọ̀pá lọ́wọ́ arúgbó. Nǹkan ń bẹ nínú ayé. Láyé ọba Mọ̀síùdì Wúràọlá Adéyẹrí ẹlẹ́ẹ̀kejì, òun náà nìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ o, ní àdúgbò kan tá à ń pè ní Ìsálú. Àbí ká sọ pé lókè ẹ̀yìn. Àjá sọ pé lókè ẹ̀yìn nìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Ẹ wò ó, gbogbo ẹni tí bá ń rágbàfín lónìí, ẹ jẹ́ ó máa rágbàfín. Ohun tí ibi ní ibi ni. Pàápàá jùlọ gbogbo ẹni ó bá jẹta tó jẹpo ẹni tí sì tún yẹ̀yẹ́ èèyàn níta gbangba. Ẹ̀jẹ̀ á fò nítọ̀hún lẹ̀. Ohun tí ó dájọ́ yóò kúkú dájọ́. Ẹ bá mi ká lọ sí àdúgbò kan tá à ń pè ní Òkè Ẹ̀yìn nílùú Ìṣẹ́yìn, ká tún lọ rèé fi tàlẹ́ yìí ká lọ rèé fi kọ́gbọ́n. Láyé ọba Wúràọlá Mọ̀síùdì Adéyẹrí ẹlẹ́ẹ̀kejì nìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ẹ mọ̀ wípé ẹni tó bá fi ọ̀dọ́ ṣe nǹkan, kìnìún máa wuyì púpọ̀ púpọ̀. Tẹ́ ẹ bá gbàgbé láyé ọba Adéyẹrí, ìlú Ìjẹ̀bú ni wọ́n ti lọ mú ọba Adéyẹrí o. Bàbá rẹ̀ tí ń jẹ́ Wúràọlá, òun náà ni ọba kan lọ́dún 1978. Àmọ́ bàbá ní èmi dàgbà, mo wá ní ọmọ tí ó kàwé. Ipò tó kàn mí hùn, ẹ bá ń gbé fún ọmọ mi. Ni wọ́n bá tọ̀ gẹ́gẹ́, ni wọ́n bá wá Mọ̀síùdì lọ sí ìlú Ìjẹ̀bú níbi tí ó ti gbé ń ṣiṣẹ́ olùkọ́ni tá a mọ̀ sí tíṣà. Ibẹ̀ ni wọ́n ti lọ rèé mú Mọ̀síùdì wálé o. Wọ́n mú wálé,
wọ́n sì fi rọ́pò bàbá rẹ̀ gẹ́gẹ́ bí ọba. Ìlú Ìṣẹ́yìn mà dáa nígbà náà o. A gbà yí pé a ní ọba tó tó bí àrò ọba rẹ̀ bí òsùn. Ọba tẹ́nìkankan ò lè gbàgbé nílùú Ìṣẹ́yìn ni Mọ́síùdù Wúràọlá Òṣùọ̀lálé Adéyẹrí ẹlẹ́ẹ̀kejì. Nígbà tí bàbá gorí àlééfà bàbá rẹ̀ tó gorí àpèrè, ẹ mọ̀ pé ọ̀dọ́ ni bàbá. Bàbá tún máa lọ rèé gbá bọ́ọ̀lù ní pápá àṣírí kan tá a mọ̀ ní Ẹ̀bẹ̀dí Primary School ọ̀hún lákòójúdá ọ̀nà Ọ̀yọ́ ká tó dé báràkì nílùú Ìṣẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa wò pa kábíyèsí níwọ̀n ń gbá bọ́ọ̀lù yìí. Ibẹ̀ ni gbogbo àwọn àgbààgbà ni wọ́n ti pe kábíyèsí wípé ipò tẹ́wà yìí máa ṣepò olùkọ́ni. Ohun bẹ́ẹ̀ lọ sí ọlágbára pọ̀ o. Kábíyèsí ní èmi ọ̀mọ́ nìkan kan mú lọ rèé dárayá ni. Ǹtẹ̀ bá wá fẹ́ dárayá ẹ̀wọ́ náà bòmí tẹ́ máa dárayá o. Ìdí nu tó fi jẹ́ pé láyé ọba Mọ́síùdù Òṣùọ̀lálé Adéyẹrí ẹlẹ́ẹ̀kejì, kábíyèsí ó ṣe pápá àṣírí sínú ààfin. Ibi téèyàn ó ti máa gbá bọ́ọ̀lù, ibi tá a ti máa gbá tébù tẹ́níìsì, kódà kábíyèsí ṣe é débi wípé ibi tí wọ́n ti máa ṣe practice ẹ̀sẹ́ nínú ààfin nígbà náà. Ṣé mọ̀ pé kéèyàn tó gorí oyè, ó ṣeé ṣe kéèyàn ní àwọn obìnrin tó jẹ́ wípé a ti jọ kọnu ìfẹ́ sí rárá wa. Ẹnìkan wá ń bẹ ní agbègbè òkè yìí, tó jẹ́ wípé kábíyèsí àti ẹ̀ wọ́n jọ lọ́rọ̀ fẹ́. Kábíyèsí máa wá wá lọ. Gbogbo ẹni tí bá ń rágbà fún kó fura o. Gbogbo èèyàn tí bá ń rí aṣíwájú fín ẹjọ́ fura. Yàtọ̀ sí pé èèyàn wà nípò ọba. Téèyàn bá jẹ baálé ilé ó ti dá síwájú, ẹ má jẹ́ àrí fín. Kódà kéèyàn jẹ́ alága nínú ẹgbẹ́, ẹ má jẹ́ àrí fín. Nítorí wípé àsìkò tiẹ̀ ló tóun. Ẹ bá sì gbàgbé, ọba mi Èdùmàrè ti sọ nínú ìwé mímọ́ rẹ̀ tó ní kò sí ọba kankan, kò sí aláṣẹ kan tí ó dépò àṣẹ àbí tí ó dépò ọba àbí tí ó dépò aṣíwájú láì nímọ̀ òun nínú. Gbogbo ẹni tó bá ti wá ń ríru ẹni bẹ́ẹ̀ fín, òun Ọlọ́run ọba ní rí fín o. Tóun bá sì dé, ẹni tí ọmọ yóò bá dárò. Ó wá ṣẹlẹ̀ níjọ́ kan, ọjọ́ ti pò fírí. Bí kábíyèsí ṣe máa wá arábìnrin yìí rọ̀, ọkùnrin kan wà ńbẹ̀ tó ti mọ kábíyèsí dúdú dáadáa. Nígbà ọba rèé, ọba ní wá lágbájá wá yìí. Wọ́n bọ̀ wá dalẹ̀ ọjọ́ yìí, kábíyèsí ṣe bí ìṣe wọn. Wọ́n bá sì fẹ́ lọ lẹ́yìn kí dráìfà wọn wà wọ́n lójú títì kọjá kábíyèsí jùlẹ̀. Kábíyèsí ọ̀rọ̀ àwọ̀lé kọ́sọ́ síbẹ̀. Wọ́n sọ̀rọ̀ fẹ́. Nígbà wọ́n sọ̀rọ̀ fẹ́ tán lálẹ́ ẹjọ́ tá à ń wí yìí, obìnrin bá sin kábíyèsí níbi wọ́n tún wá dúró tí wọ́n ti sọ̀rọ̀. Òun lárákùnrin yìí ti wá wò pé kí lòun fi lè yẹ̀yẹ́ kábíyèsí yìí o. Ọba mú omi láti ojú wíńdò, ọba dà sí kábíyèsí là. Kábíyèsí ní ta ló sì yìí? Kábíyèsí ìmọ̀pá yìí ni ẹ dákun, mo fẹ́ dà mí sí ìta ni. Ọba Mọ́síùdù Òṣùọ̀lálé Adéyẹrí wá ní tó bá sì rí pé ọmọ mọ̀ sí ohun tó ṣe yìí, kò ní ìdáríjì. Àmọ́ tó bá sì pọ̀ ọmọ mọ̀ sí ni, ogún ló jẹ wá níbi tó ti dà mí sí mi láàyè o. Ọgbọ̀n ń jẹbọ nígbà tó bá yá. Kábíyèsí o. Jẹ́jẹ́ mọ̀ wípé aṣọ tútù ní kábíyèsí ló gbé wọnú ọkọ̀ lálẹ́ ẹjọ́ náà. Ẹ̀fà wá ń bi kábíyèsí pé bàbá,
wọ́n dá mi sí yín láàánú ní wọ́sà máa ń sùn láàfin. Kábíyèsí wálé o. Ah, inú bí arábìnrin yìí ó wá lọ rèé bá ọkùnrin yìí wípé ó sì mọ̀ọ́mọ̀ sí irú nǹkan báyìí ọ̀wá ló ṣèèṣì. Ṣé àṣẹ̀ṣẹ̀ máa dúró níbi tá a dúró wọn àti kábíyèsí ni? Àmọ́ bọ́rọ̀ rẹ ti jẹ́ náà ni kábíyèsí ti sọ òun ò wípé tọ́ ọ bá mọ̀ọ́mọ̀ sí ogún lọ jẹ wá òun ọgbọ̀n ń jẹbọ̀ nígbẹ̀yìn àmọ́ tọ́ ọ bá mọ̀ọ́mọ̀ sí ìdáríjì ń bẹ fún ọ. Tó kábíyèsí lògbà àti àsìkò tí ó lò lórí ìtẹ́ ẹ̀. Kábíyèsí sì ṣe béèrè wọ́n gbèkùrú jẹ lọ́wọ́ ẹ̀ bọ̀rà lọ́dún 1996. Ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n on the 26th of December 1996 kábíyèsí rè wálé àṣà. Ẹ wá rí arákùnrin tí à ń wí yìí ọ̀dọ́ ló wà nígbà náà o, àmọ́ lọ́jọ́ tòní ó ti di àgbàlagbà. Ìdààmú wá pọ̀ nínú ayé ẹ̀, kódà ó pọ̀ nínú ayé àwọn ọmọ tó bí ju tiẹ̀ gangan lọ. Kí ló fà á? Ọ̀rọ̀ tí kábíyèsí sọ níjọ́ náà ó dègún ó sì dàṣẹ lé arákùnrin náà lórí. Nígbà tí ìdààmú yìí wá pọ̀, ó wá bẹ̀rẹ̀ sí ní tojúlé bọjúlé, orílé aláàfáà kọ̀ náà lọ já sí, orílé pásítọ̀ kọ̀ náà lọ já sí. Tó ńgbà tó wá yá ọ̀tọ̀ gẹ́gẹ́ ọ̀dọ́dọ̀ babaláwo àgbà kan nílùú Ìṣẹ́yìn. Babaláwo wá bá dífá àwa sọ fún pé arákùnrin ó ti hùwà ìtọ́ka látọjọ́ tó ti pẹ́, ìjọ ò lè ronú síwà tó hù. Òun ò hùwà ìtọ́kàn, òun ọ̀pá yín, òun ọ̀dọ́mọ ọlọ́mọ lóró. Bàbá ní rárá, ronú dáadáa. Ọ̀sá ronú níjọ́ náà kò rínú rò tó. Ọba rèlé bàbá ní tọ́ ọba rínú o padà wá. Gbọ́ wá yá lọ́wọ́ ronú débi wípé kì í ṣe pé omi tóun dà sí kábíyèsí láà lọ́jọ́ náà. Sóun náà ni ọba padà lọ sọ́dọ̀ bàbá yìí. Ọba ṣàlàyé fún un pé tó bàbá dàbí ẹni pé mo ronú nǹkan kan. Kábíyèsí ọba Adéyẹrí oṣù lálẹ́ Adéyẹrí ẹlẹ́ẹ̀kejì mo dá mi sí wọn lálẹ́ ẹjọ́ kan. Ìwà mọ̀ bọ́yá iná ni bàbá ní ọ́ sì sìn dá mi sí àbọ̀ dá mi sí là. Ọba dákẹ́ lọ sí bàbá bá ní wò ó. Jẹ́wọ́ ọ̀bùn kí wọ́n dá sọ̀rọ̀ o níbi tó wà yìí kò sí rọ́kàn kan tó fẹ́ pa. Àwọn kàdímọ̀ dá mi sí kábíyèsí lánìí torí pé nílé àwọn gangan ni wọ́n máa wá obìnrin wá. Bàbá wa rẹ́rìn-ín. A ní ọ̀já náà ohun tí ń kó bá gbèsè ayé rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ nù. Sórí ọwọ́ tó fi dá mi òun tó fi dàálù ọba aládé, ọwọ́ náà ò lè fi ṣe nǹkan kan rẹ̀ mọ́ láyé. Kódà níbi tó lágbára dé, bọ́ ọ bá fọwọ́ kan ọmọ rẹ̀ àbọ̀ fọwọ́ kan ìyàwó, gbogbo àgbákò tí ń bẹ lára rẹ̀ pátápátá náà ni wọ́n máa dára ọmọ ni ó sì máa dára ìyàwó. Bàbá kí lọ́nà àbáyọ? Bàbá ní kò sí ọ̀nà àbáyọ kankan o. Òkété rẹ̀ ti bórù, òkété rẹ̀ sì gbàgbé ìbòsí òdìgbà látẹ̀ ọ̀ká ọ lórí. Bàbá wa bí wípé pẹ̀lú ohun tí fá ń sọ yìí kí ni kábíyèsí sọ fún ọ lọ́jọ́ náà? Ni àkábíyèsí sọ wípé tó bá sì wípé ó ṣèèṣì ni òun ní ìdáríjì, àmọ́ tó bá sì pò nǹkan dé sí wọ́n lo gbólóhùn àkọ́kọ́ wọn ní ogún ló jẹ wá yìí o ọgbọ̀n ń jẹbọ̀ nígbẹ̀yìn. Káì, ọ̀rọ̀ kábíyèsí ti ṣẹlẹ̀ ọ lórí o, ó ti dìgún ó sì ti dùn àṣẹ. Ogún ni wọ́n ṣe níjọ́ náà, ọgbọ̀n àtogójì àtàádọ́ta òun náà lọ padà dé yìí. Kí ni máa ṣe yín ẹ̀yin ọmọdé kéékèèké? Ẹ máa rí àgbàfín,
ẹ gbà wípé ẹ ti gbàgbé ni wípé àwọn ràwálíà kan wà tí máa ń tẹ̀lé àgbà tó jẹ́ pé tọmọdé bá rí àgbà fín láì bínú àgbà lásán àwọn ràwálíà yóò máa bínú. Wá wo ohun tó ṣe, omi kékeré lọ dà sí kábíyèsí lá o, ohun tí gbèsè ayé rẹ̀ wá dà lọ́jọ́ tòní. Mo gbé ọ̀daràn iná nígbè tárákùnrin yìí fi bọ̀nù. Ọwọ́ ojútùú sílé ayé rẹ̀ kò rí débi wípé ègún ìwà ran àwọn ọmọ rẹ̀ náà débi wípé gbogbo àwọn ọmọ táwọn ọmọ tún bí wọn ọ̀rọ̀ náà báyọ sí gbèsè ayé wọn. Ta ló wá lẹ̀bi? Sọ́lọ́run Olódùmarè tí ń ṣèdájọ́ yìí sóun ló lẹ̀bi ni àbẹ́ni tọkàndínmọ̀ọ́mọ̀ hùwà ká? Kí là ń bá ká nínú ayé? Ọ̀rọ̀ tí mo mú wáyé ọ̀rọ̀ kékeré ni o, àmọ́ bàbá tàn yẹ́bẹ́yẹ́bẹ́ á rí wípé ọ̀pọ̀ ó sì nípọn. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi níkànnì Alesta TV, sẹ́yìn náà ò tí ì rí àgbàfín lọ́nà kan àbí lọ́nà kejì, bóyá lọ́rọ̀ ẹnu, bóyá nírìn ẹsẹ̀, bóyá níṣe, bóyá ní hùwà tí sì ń kó bá ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan. Ẹnìkan ò lè dára rẹ̀ sípò, Ọlọ́run ọba lọba tí máa fi ẹ̀dá sípò. Bẹ́nìkan bá sì ti wá wà nípò àṣíwájú, bóyá Ọlọ́run kẹ́ ẹ lówó, ọkẹ́ ẹ nílé, ọkẹ́ ẹ lọ́mọ, Ọlọ́run ọba mi ló gbé e sípò òun. Gbogbo ẹni tí bá ti ń rí ẹni òfin pátá, Ọlọ́run ọba ní rí fín, èèyàn sì ní rí Ọlọ́run ọba fín kọ́ má rí bínú Ọlọ́run. Èyí tí mo mú wá lálẹ́ yìí rèé o. Ojúlówó ọmọ tí bàbá yìí bí kò rí bá ti sí kòrónà gbígbà. Àwọn ọmọ táwọn ọmọ tí bàbá yìí náà tún wá bí wọn ò rí bá ti ṣe wọn ọ̀rọ̀ náà gbígbà o. Ó wá tojú sú, ó wá ní ó yẹ kó wọn na ọ̀rọ̀ òun bẹ́ẹ̀ sí ti àráyé. Jẹ́jẹ́ mọ̀ pé ẹni tí mò ń sọ yìí wọ́n ti ń súnmọ́ 70 ọdún, 70 years. Bí wọ́n sì wá ń lo 70 years lókè ìpẹ́ yìí, jẹ́jẹ́ mọ̀ pé ó burú débi wípé tí wọ́n bá fọṣọ kan wọ́n wọ̀ kan ni. Bẹ́ẹ̀ náà ni ìrìn àjò yìí náà wà rí lára àwọn ọmọ tí wọ́n bí àti lára ọmọ ọmọ. Bàbá yìí wá rò títí tí lọ́ba kú bàbá Àṣewẹ́rẹ́gbọ̀rọ̀ lọ́ba tẹ́ńdà ọ̀rọ̀ yìí sí mi. Ní ọ̀dà ọ̀rọ̀ tó nípọn lẹ́sọ yìí, èmi náà tẹ́ńdà rẹ̀ sọ́mọ aráyé. Ìwà mọ̀ bóyá mo ṣe sọ yìí, bóyá a lè nímọ̀ràn kan àbí méjì tá a fẹ́ gba bàbá yìí. Àgbàlagbà ni o, ó ti dàgbà, ó ti dàgbà, ewu ti dórí bàbá yìí. Bàbá yìí sì ń sọ̀rọ̀ yìí fún mi, ẹkún sì ń bọ́, omijé ń bọ́ lójú ẹ̀ pòròpòrò. Nígbà tèmi náà wá wo ibi tí bàbá dàgbà dé, omijé bẹ̀rẹ̀ sí ní bọ́ lójú tèmi náà. Ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ayé o. Gbogbo ẹni tó bá wà nípò àṣíwájú ẹ jẹ́ á fún wọn lọ́wọ́ wọn. Nítorí wípé kódà kọjá àgbàlagbà, Ọ̀jọ̀gbọ́n olórin kan ní ẹ máa fàgbà lọ́wọ́ dáadáa o, ẹ máa fàgbà lọ́wọ́ dáadáa, torí àgbà yìí ṣòro dáa, ẹ máa fàgbà lọ́wọ́ dáadáa. Àgbà tá à ń wí yìí ó lè má sọjọ́ orí yìí, ó lè sepò lèyẹn fi dàgbà. Kábíyèsí Olódùmarè, kò sí ohun tẹ́dá sí lọ́jọ́ àná tí ò ní kẹsàn-án rẹ̀ lónìí o. Gbogbo èyí tá à ń ṣe lónìí, ẹ jẹ́ á máa rántí wípé tó bá di lọ́la á kẹsàn-án rẹ̀. Bàbá yìí ń bẹ nílùú Ìṣẹ́yìn, kò tí ì kú o, ní àdúgbò kan tá à ń pè lókè ẹ̀yìn. Iná ń ju labalábá ń pa síọ́síọ́. Àṣetọ́lọ́run ìgbà ọba mi Èdùmàrè bá gbé ẹ̀san dé tó bá gbà yàn mú, yóò tún mú ọmọ, yóò mú ọmọ mu. A ní fi ọwọ́ ara wa ṣera wa o. Ìhùwàsí wa ò ní kó bá àwọn ọmọ lókè ìpẹ́. Gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ ẹ wà ń bí, ẹ dákun gbogbo ẹni tó bá ń ṣe dáadáa, ẹ jẹ́ kó máa ṣe é nìṣó. Gbogbo ẹni tí bá sì ń ṣàìdá náà, ẹ jẹ́ wọn máa ṣe é nìṣó. Ẹni tó dójú agbo tó gbàgà tó jókòó lóhun nìkan tí gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbàgà lọ rèé bá.
àtẹni tó dójú àgbo tó gbàgà sáàrin àwọn èèyàn tó ní kálukú bẹ̀rẹ̀ sí ní yọ àga rẹ̀ páwọn ò ní jókòó ti lágbájá. Gbólóhùn kan ṣoṣo iná ni ẹ bá ń fi sọ fún wọn wípé bí wọ́n ti ń ṣe iná ni kí wọ́n máa ṣe lọ. Bámidélé ọmọ Rájí ni ọmọ bọ́yọ́ lọ́gbọ́n náà àbó nímọ̀ nú. Tó bá wá lọ́gbọ́n tó bá nímọ̀, ẹ jẹ́ àjọ mú o kájọ lò ó ká sì jọ sí òdiwọ̀n ayé wa. Alájà Sùúrà Ọlátàwọn Alẹ́ṣinlọ́yẹ́ ọmọ Bàdé Òmí, ẹ̀yin ò ní tẹ̀ ẹ̀yin ò ní tiẹ̀ ní kàbùkù. Ẹ jẹ́ gbogbo àwọn bínúbínú wọn máa bínú, ẹ jẹ́ gbogbo dìtẹ̀dìtẹ̀ wọn máa dìtẹ̀ nìṣó. Ojú òró báyìí ní lékè omi ò sí bàtà ní lékè odò, ìkèkè báyìí ní lékè igi, ọwọ́ sì lọ́wọ́ iwájú sì lọ́wọ́ àfúnni gbé ìwájú lọ láàyè ọ̀ máa lọ. Àwọn àgbàlagbà wọn ní iwájú lọ lẹ́rìn lọ, iwájú lọ láẹ̀fọ̀n sì rè, iwájú lẹ́ẹ̀ máa lọ, àkọ́ yóò ní wọ̀rí fáàsì tọmọtọmọ. Gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ wà nílé iṣẹ́ ìkànnì Alesta TV tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá. Ẹ bá mi sọ fún gbogbo ará ayé, ẹ bá mi sọ fún gbogbo àwọn ọ̀dọ́ wípé má rí àgbàfín o, nítorí pé ìgbẹ̀yìn kéèyàn orí àgbàfín kì í dáa. Bámidélé ọmọ Rájí, mo sọ yìí mo dúró. Ó dàárọ̀, òun ayọ̀ iná lásùn, ó dàbọ̀.